Wasiu Ayinde Marshal K1 the ultimate. I really appreciate what you did. Ẹgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu ọba Solomon ọba àgbáyé. Ẹni ganu ganu, ẹ̀yin ganu gana kó, ẹ má ganu wá síbi òkú, wá síbi kò mọ̀. Ẹ̀yin àfà ẹ lọ wá ìṣẹ̀ṣe, ẹ̀yin pásítọ̀ ẹ lọ wá ìṣẹ̀ṣe, ẹ̀yin aláwo ẹ lọ wá ìṣẹ̀ṣe. Ẹ jẹ́ kó mọ lòkùrò owó kó lọ lé. Ẹ má ganu gba owó wa tán. Ẹ má ganu gba owó wa lọ́wọ́ wa o. Ẹ lọ wá ṣẹ́, ẹ lọ wá ṣẹ́, ẹ lọ wá ṣẹ́ ṣe, ẹ lọ wá ṣẹ́ ṣe. Kìsà wá ló ran gbogbo oyin. Kẹ lọ fẹ́ yàwó mẹ́ta. Ẹ má gbé bùkátà yín wá sílé wa. Àfáà mi fẹ́ yàwó mẹ́rin. Torí ti ṣe ganu kẹ́ẹ̀rá pa ẹ́ dànù. Èèyàn ló rán yín níṣẹ́ ni. Tó bá wá débi ọmọ lókù o, ní jẹ́ kó ọmọ lókù sinmi. Owó kókun lè sùn dáadáa. Owó kásọ lè bo òkú. Owó kó kí ìdun má jẹ òkú. Owó kí ọrùn òkú má wọ̀. Owó kí ìdun má jẹ òkú. Owó kí ìdun má jẹ òbò òkú. Owó kí ìdun má jẹ èèyàn òkú. Ẹ wá gbé bùkátà ìyàwó yín mẹ́wàá tẹ́ fẹ́. Ẹ wá gbélé ọmọ lókù lórí káàrà fọ́ ojú yín. Pọ́! Ọ̀rọ̀ tí arákùnrin yẹn jù jáde yẹn. Ẹ lè wo bí ọ̀rọ̀ ìwọ̀sí. Bọ̀ tó sí gbogbo wa níyè. Ó sì wà níyè. Ọdọọdún làwọn àfáà fi ń jáde, ní àwọn ọmọ kéwú fi ń jáde nílé kéwú tó fi ṣe wòlímọ̀. Every year ni àwọn pastor fi ń jáde ní Bible school. Iṣẹ́ wo náà fẹ́ ṣe bí kò ṣe ṣe jìbìtì? Iṣẹ́ wo náà máa ṣe bí kò ṣe ṣe ganu. Mo ti ń bèrè o. Ọmọ lọ sí school, ọmọ lọ sí ilé kéwú. Èèyàn 100, èèyàn 1000 jáde nílé kéwú lọ́dún yìí. Èèyàn ní 1000 ó jáde ní Bible school lọ́dún yìí. Wọn ò kọ́ṣẹ́. Iṣẹ́ ọ̀nà máa ṣe. Iṣẹ́ ganu ni now. Iṣẹ́ ganu low skick. Iṣẹ́ ganu lad. Iṣẹ́ ganu. Iṣẹ́ tọ́jú bọlé. Olí kò mọ fẹ́ ṣe kó mọ. Wọ́n pe pastor méjì. Pastor 100 yọjú. Níbo ni ìyá Olí kò mọ fẹ́ gbà rówó mú lọ sílé. Olí kò mọ fẹ́ ṣe kó mọ, wọ́n pe àfáà méjì. Àfáà 30 yọjú. Níbo ni ìyá ẹ tó fẹ́ ṣe kó mọ, níbo ló ti fẹ́ rówó mú lọ lé. Èèyàn ló rán yín pé kẹ́ lọ fẹ́ yàwó 100 ni. Ẹ wá gbé bùkátà ìyàwó yín mẹ́wàá, ẹ wá gbélé ọmọ lókù lórí. Ẹ ń gbélé Olí kò mọ lórí. Ìyá ọlọ́mọ rówó kó mọ gbà. Ọmọ olóko òrówó gbà, ẹgbà gbogbo wọ́n wá àwọn èèyàn tán. Ẹ wá ń ganu kiri. Ẹ máa ganu kú ni. Go and repent from your stupidity and mentality and tuberculosis mentality of Sophia-granularity. This is King Solomon of all nations. The only man that can talk truth to everybody and nothing will happen. If anything happen, anything will spoil. If anything spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. You are promoting nonsense in Africa. What is the meaning of Ilekeu? Ilekeu can be defined as a house that you want to go and teach another person language. After you get out, after you graduate from Ilekeu, what do you want to use it to do? To be doing the word of Ganu. What
is the meaning of Bible school or Bible study or what they call it? Bible school. Bible school can be defined as a place that you want to go and learn about another generation culture or old cargo culture. When you learn the culture finish, what you want to use it to do is for ganu. You cannot use it for anything, man. Bible school by Ilekeu cannot give you anything in Africa. It's a stupidity, man. Ẹnìkan tó rí lé kéwú lọ láyé òun lẹni tó níṣẹ́ lápá tó wá kọ́ kéwú tó fi sọpọlọ tó fi ní ìmọ̀ kún ìmọ̀ ó tán. Ṣùgbọ́n ìwọ tó bá ti ń lọ sí lé kéwú pé now I want to become a fa, I want to mo lọ sí Bible school, I want to become a pastor, ó lè ló máa jà wọ́n máa gánú kiri ni torí kò sí iṣẹ́ tí àfa fẹ́ ṣe tó fẹ́ tó ẹ. Mo gbọ́dọ̀ ti níṣẹ́ tó ń ṣe. Mo ti sọ kíní fún yín nígbà kan ó ti pẹ́ kí lecture yẹn. Àwọn tí ó máa ń jókòó ti iṣẹ́ àfáà ló máa gba iṣẹ́ ọwọ́ ẹ lọ́wọ́ ẹ. How? Iṣẹ́ pastor ló máa gba iṣẹ́ ọwọ́ ẹ lọ́wọ́ ẹ. How? Bóyá from example, bóyá iṣẹ́ bricklayer ló ń ṣe tẹ́lẹ̀. Now, ìgbà tó ń ṣiṣẹ́ bricklayer ìgbà mi ò máa dáyàn méjì lóhùn lédè, ìgbà mi ò máa dáyàn mẹ́ta lóhùn. Ṣùgbọ́n nísìn wo ti ń dá àwọn èèyàn 20 lóhùn lédè, wo ti dá àwọn èèyàn 50 lóhùn lédè, wo ti dá àwọn èèyàn 100 lóhùn lédè. Kì í ṣe èèyàn ló máa sọ fún ẹ pé kó fi iṣẹ́ ọwọ́ ẹ sílẹ̀. Iṣẹ́ ọwọ́ ẹ yẹn tó bá tó wá jẹ́ ẹni torí ẹ pé wo lè build ẹ kó máa gba another problem, kó máa gba another profit níbẹ̀ kí wọ́n má fúnra ẹ lọ, wo lè create ẹ fáwọn ènìyàn kó máa gba salary níbẹ̀, kó máa gbowó níbẹ̀, kó dàbí kó máa gbaṣẹ́ fún àwọn ọmọ ìyẹn, o tún lè create ẹ. Ṣùgbọ́n náà o dá èèyàn méjì lóhùn lédè, èèyàn méjì ò yà sílé ẹnìkan péré gan wá kan lẹ̀kùn ẹ, o ní àfáà ní ẹ. Kí ló fẹ́ máa ṣe? Ganu ni, kò síṣẹ́ míì tó fẹ́ máa ṣe ju ganu. Nǹkan tí arákùnrin yẹn sọ yẹn mo rò ó ju bẹ́ẹ̀ sí gbogbo àgbáyé ṣe rò lọ. Wọ́n wá ganu sílé, wọ́n rí lé bàbá wọn lọ bẹ̀, wọ́n rí lé ìyá wọn lọ síbẹ̀, wọ́n wá ganu sílé. Ṣé ò ganu ni? Answer me. Ẹ ganu àbí ẹ ganu? Are you ganu or you not ganu? Kí ló fà tẹ́ fi ganu? Kì í ṣẹjọ́ ẹ̀yin náà. Sápá ló jẹ́ kẹ́ ganu. Torí ẹ̀kọ́ tó ń gbélé yín lọ́wọ́, ẹ̀kọ́ orí bú ni. Ẹ̀kọ́ tó máa ń sọ èèyàn dolóṣì. Ẹ̀kọ́ tó máa ń sọ ọmọ kékeré darúgbó ọ̀sán gangan. Ọmọ 25 years, awéláwà ní òfò sórí. Wọ́n máa ṣe àfáà nam láì níṣẹ́ lápá, kò ní 500,000 second, ó dẹ̀ kóyàwó mẹ́ta jọ. Ó fẹ́ gbé bùkátà ìgbésí ayé ẹ̀, ó fẹ́ gbé lórí ọmọ olókùú, ó fẹ́ gbé lórí àwọn tó ń ṣèkó mọ́. Àwọn aláfẹ́ máa bá bọ́yàwó yín àtàwọn ọmọ yín kí sàpàná pa yín dà. Go and repent from your stupidity and mentality of ganulistic. Ọba àgbáyé ló ń sọ̀rọ̀. Okay? Ẹ̀kọ́ tó ń kọ́ yín, ẹ̀kọ́ rádaràda ni. Ìyàwó mẹ́ lọ́lọ́run sọ. Ṣùgbọ́n mẹ́ tọ́lọ́run sọ yẹn, Ọlọ́run ò pèsè kan tó máa fi bọ́ ìyàwó mẹ́ fún ẹ o. Wọn ò kọ́ ẹ bó ṣe máa rí owó tó máa fi bọ́ ìyàwó mẹ́ yẹn. Ìyàwó mẹ́ lọ́lọ́run sọ. Àṣàfà mo gbọ́dọ̀ fẹ́ ìyàwó 100. Owó tó dẹ̀ fẹ́ fi bọ́ òní. Káìrà san páìdàn. Wà wá gbé bùkátà ìyàwó àtọmọ, wà wá gbé lórí ọmọ olókùú, wà gbé lórí ẹni tó fẹ́ lọ ṣèkó mọ́, ẹni jẹ́ kó rówó gbà. Ẹ ń fi èdè elédè fi ń gbá àwọn ènìyàn kiri. Ẹ ń ganu kiri, ẹ ń ganu láàrítì kiri. Go and stop it. Àwọn pásítọ̀ kódẹ̀dì làwọn fi ń ganu tiwọn. Àwọn máa ń fi wàásù wá pa ẹ́ mọ́ lé ní. Tó bá ti fi wàásù ganu sí ẹ, tó fi wọ́s tó ti mú sí ẹ lórí, gba Jésù ní Olúwa tó lùgbàlà, gba Jésù ní Olúwa tó lùgbàlà, gba Jésù ní Olúwa tó lùgbàlà. Tó bá ti lè rí ẹ wọnú ṣọ́ọ̀ṣì, wọ́n wá sọ fún ẹ wípé tó ìwọ tó bá mọ̀ pé ó fẹ́ wọ̀jọba àrùn kó má sùn ìdá mẹ́wàá ẹ dédé, kó dẹ̀ máa wá ṣọ́ọ̀ṣì dédé. Wọ́n mọ̀ pé o ò lè wá sí ṣọ́ọ̀ṣì kó má dáwó, o ò lè wá ṣọ́ọ̀ṣì kó má sùn ìdá mẹ́wàá.
tí pásítọ̀ bá wá ẹ wá sílé tí ò bá rí ẹ ní ṣọ́ọ̀ṣì wípé arákùnrin kí ló tí ò wá sí ṣọ́ọ̀ṣì kì í ṣe torí pé ó láìkì ẹ torí ti owó ẹ tó fẹ́ gbà lọ́wọ́ ẹ ló fà tó fi wá béèrè ẹ wípé arábìnrin kí ló ṣẹlẹ̀ a ò rí ẹ ní ṣọ́ọ̀ṣì látijọ́ yìí kíníkan torí owó tó fẹ́ gbà lọ́wọ́ ẹ ni kì í ṣe pé ó nífẹ̀ẹ́ is a businessman go and work. ẹ ń sọ̀rọ̀ bùlábà gbogbo àwọn ọmọ Yorùbá náà yá jáde arákùnrin yẹn ò ní respect ó sọ̀rọ̀ sí èèyàn ní how ó mọ ni ẹni tó bá ya wèrè nínú ẹni tó bá kálá ayé òun láyé máa ń kẹ́ ọba àgbáyé ẹni tó bá kálá ayé òun láyé máa ń kẹ́ ẹni tó bá pọ́n ayé lé òun láyé máa ń pò mọ́ ẹrọ̀fọ̀ ká nígbà tí ẹni bá àwọn àfáà yìí sọ̀rọ̀ 100 years ago ayé Áfíríkà ò ní rí báyìí especially àwọn ọmọ Yorùbá. now ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ láti jẹ́ta bí àtàná ẹ̀rí bọ́n ṣe yá jáde káwọn àfáà yẹn bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣépè ìpè agbára tí ẹ ní tí ẹ lè fi mú ganuganu ayé yín kúrò ẹ jẹ́ ká máa wò ó máa kú lọ́jọ́ mẹ́ta yìí ó máa lulẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí ó máa sápá tẹ́ bá lágbára kí ló tí ẹ lè mú agbára yẹn kẹ́ fi mú ganuganu kúrò nígbésí ayé yín kẹ́ má ṣe ganuganu mọ́ tẹ́ lọ ń ganu sí ọmọ olókùn lọ́rùn tẹ́ lọ ń ganu sí olíkòmọ lọ́rùn agbára rádaràda tí ẹ ní tí ẹ ò lò fún ara yín tẹ́ sọ pé èèyàn kan máa kú èèyàn kan máa ṣe gbá èèyàn kan máa ṣàwo níbo ló wà nínú ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ gbé dání wípé téèyàn kan bá ṣẹ̀yìn wípé àfi dandan kó kú ẹ lè fi wàásù pẹ̀lẹ́ kẹ́ fi yí ẹnìyẹn lọ́kàn padà àpẹẹrẹ wípé iṣẹ́ ganuganu lẹ́lẹ́kọ́ nílé kéwú nìyẹn ọba àgbáyé ló sọ̀rọ̀ ẹ mọ̀ pé péjọ mẹ́ta mi ò kí n bá yín sọ̀rọ̀ mi ò fẹ́ máa ta sí yín torí pé kí ni mo rí wípé rádaràda lẹ gbé dání ní Áfíríkà rédèrèdè játijàti lẹ gbé dání o níṣẹ́ lápá o kàwé o kọ́ṣẹ́ o sọ pé o lọ sí ilé kéwú o níṣẹ́ lápá o kàwé o kọ́ṣẹ́ o sọ pé ìwọ pásítọ̀ kí ló fẹ́ máa ṣe jìbìtì ló máa ṣe iṣẹ́ ìránṣẹ́ ló máa gba iṣẹ́ ọwọ́ ẹ lọ́wọ́ ẹ kì í ṣe pé kó má níṣẹ́ lápá tẹ́lẹ̀ kó wá sọ pé ìwọ pásítọ̀ jìbìtì ló fẹ́ lọ ṣe kò sí kan mi tó fẹ́ lọ ṣe gbogbo Nàìjíríà ló mọ̀ pé àmì kábókábó máa mo ń ṣe wòlíì mo dẹ̀ ṣe kábókábó I have a big church mo dẹ̀ ṣe kábókábó pẹ̀lú ẹ̀ 5,000 máa palédè so internet ló gba iṣẹ́ kábókábó lọ́wọ́ mi àwọn ọmọ mi lórí internet yìí ló sọ fún mi pé Ọba Solomon má ṣe kábókábó mọ́ 5,000 tó máa owó èdè ẹ̀yẹn àwọn máa fún ẹ ẹ̀yin tẹ́ bá wà ní Facebook nígbà yẹn ẹ rántí mi ò rán anybody irú àwa yìí nísìn láì pè wá síbì kan o ò lè rí wa níbì kankan o ò lè kàn ṣàdédé rí Ọba Solomon anywhere tó bá ti rí mi wọ́n invite mi ni kó tó lè rí mi invite gan ekun mọ́ ọ̀tún abọ́sítọ̀ ọ̀tún eléyìí ò ní ṣe pé you need to keep your personality tó o bá lówó ó yẹ kó ní ẹran létí náà tó o bá ní owó ó yẹ kó ní ọpọlọ àwọn ọmọ gbọ́mọ wá àwọn ọmọ gbọ́mọ ìyà hello sir ẹ jọ̀ọ́ o àwa ni kẹgbẹ́ wá sí fún o hello sir àwa ni ká kírun sára òkú lára o hello sir àwa ni ká bá yín wẹ òkú o hello sir are you babolity are you devolity lack of non-personality according to the parameter of ganolity. Nǹkan tẹ́ ń ṣe yẹn kì í ṣẹjọ́ yín. Nǹkan tó fà tẹ́ fi ń ṣe ebi ni. So ẹ má yẹ kí anybody máa parọ́ tàn ẹ́ mọ́. So wípé tó bá ti kọ́ kéwú o gbọ́dọ̀ jẹ́ àfáà. Tó bá ti lọ sí Bible school o gbọ́dọ̀ jẹ́ pastor. Olè náà ń kọ́ yín yẹn jìbìtì náà ń kọ́ yín. Ẹ ò lè níyì ẹ máa jẹ́ àfáà ẹ ò ní níyì ẹ máa jẹ́ pásítọ̀ ẹ ò ní níyì torí pé kí ni ibi tí ẹ bá ti lè ganu sí ibẹ̀ lẹ fẹ́ máa fi fìdí ara yín ẹ máa retí ní kẹ́nìkan bímọ nínú mọ́sálásí ẹ bá ti gbọ́ pé lágbájá bímọ báyìí o wàhálà ṣẹlẹ̀ wọ́n máa tún gbà lọ́la ọpọlọ wọn láti fi gbowó lọ́wọ́ wọn níbẹ̀ táwọn afá máa pín ọpọlọ wọn láti fi gbowó lọ́wọ́ wọn níbẹ̀ táwọn pásítọ̀ máa pín. Kí ló ṣẹlẹ̀ ẹ ti sọ̀rọ̀ ayé di gbéwìrì they call that one low key gbéwìrì underground gbéwìrì low key gbéwìrì underground
mo ti sọ̀rọ̀ kan fáwọn èèyàn lánàá mo ní ẹ̀yin ènìyàn wọ̀nyí mo ní tẹ́ bá ti fẹ́ sọmọ lórúkọ ta ló gbé mentality yẹn sí yín lórí gan pé àfáà ni kó máa sọmọ lórúkọ ta ló gbé mentality yẹn sí yín lórí wípé àfáà ni pastor ni kó máa sọmọ lórúkọ mo ní ẹni tí ò bá ti lè fi ayé ẹ̀ tọrọ tí ò bá ti lè fi ayé ẹ̀ tọrọ fún ọmọ tó bí yẹn má gbà kó wá sọmọ ẹ lórúkọ àfáà tó wá sọ ọmọ ẹ lórúkọ yẹn só lè gbàdúrà kí ayé ọmọ ẹ rí bí tàfáà yẹn pastor tó wá sọ ọmọ ẹ lórúkọ yẹn ṣé o lè gba àdúrà kí ayé ọmọ ẹ rí bí ti pastor tó wá ganu sí bí ìsọ̀rọ̀ wọn lórúkọ ẹ wá èèyàn pàtàkì kan ládùúgbò kó wá sọmọ yín lórúkọ kì í ṣe dandan kó jẹ́ pé àfáà àbí pastor ló wá sọmọ yín lórúkọ ẹni tí ò bá ti lè fi ọlá ẹ̀ tọrọ fún ọmọ ẹ má jẹ́ kó sọmọ ẹ lórúkọ ó máa kórí burúkú ra ọmọ yẹn. Understand me? According to the parameter of molality of calamity. You are promoting stupidity in Africa, man. Ẹlòmíì tó bá ti lè ṣe wòlíì mà báyìí ó believe wí pé ayé ó ti dá. Ayé ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí bàjẹ́ ni. Tí ó bá ti ní ṣe lọ́wọ́. Torí ó máa jalè, ó máa ṣe jìbìtì. Ibi tí wọ́n pè é sí wà fẹ́ lọ síbẹ̀. Kàbí kò yé yín. So ẹ̀yin tẹ́ ń dálé kéwú sílẹ̀ ní Áfíríkà mo bẹ̀ yín ni tẹ́ bá ti kọ́lé kéwú yín ẹ mú káfíńtà kan sẹ́gbẹ̀ẹ́ tó bá ti ń kọ́ kéwú kó máa kọ́ káfíńtà tó bá ti kọ́ kéwú kó máa kọ́ mẹkáníìkì kó bá ti kọ́ kéwú kó máa kọ́ télọ̀ ṣùgbọ́n kéèyàn waste bóyá ọdún 5 ọdún 7 kó máa fi kọ́ kéwú láì níṣẹ́ pálápá after tó bá jáde lé kéwú olè ló máa wá jà tẹ́ bá ti ń kọ́ Bible school yín bọ́n bá ṣe ń kúrò ní Bible school kó máa kọ́ mẹkáníìkì tó bá ti láti Bible school to mechanic from Bible school to tailor to so you people use your brain man. Mo yà àwọn ènìyàn tó wà níta Jagaban invite mi sí Aso Rock yẹn kẹ́ invite àwọn àfáà wa àti àwọn pastor yẹn kẹ́ wá wòye pastor tí a ní ẹ jẹ́ ká wòye pastor tí a ní Nàìjíríà oyè àfáà tó wà ní Nàìjíríà àti oyè àwọn workers tó wà ní Nàìjíríà ká mọ̀ lè tó máa pọ̀ jù. Tinubu Jagaban invite àwọn pastor gbogbo pastor tí náà wà ní Nàìjíríà yìí kẹ́ invite ẹ̀ sí Aso Rock kẹ́ invite pastor sí Aso Rock kẹ́ invite aláwo sí Aso Rock kẹ́ wá invite àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba sí Aso Rock kẹ́ wẹ́ tó máa pọ̀ jù. Now nígbà tí a fẹ́ sọ ìran fún èèyàn 10 pastor 50 wà nílẹ̀ a fẹ́ sọ vision fún èèyàn 10 pastor 50 wà nílẹ̀ okay kí lẹ mọ̀ pé àwọn 50 yẹn máa sọ fún àwọn 10 yẹn oníkálùkù fẹ́ máa jà pé kí wọ́n lè gba ti tòun ni bọ́n ṣe máa pín àwọn 10 yẹn mọ́wọ́ ni pastor ti ju àwọn tó wà láàrin ìlú lọ àfáà ti ju àwọn tó wà láàrin ìlú lọ kí lẹ ń fà okay so ìtanijí pàtàkì òun ni K1 the ultimate sọ fún yín yẹn ó ti pẹ́tẹ́ tí máa ganu bọ̀ tó ń wò yín ó ti pẹ́tẹ́ tí ń ganu ó ń wò yín ó wò pé ẹ máa kó sí hap ẹ máa kó sọ́wọ́ mi lọ́jọ́ kan Ọlọ́run wa mú yín wá níjọ́ tí mọ́mí ẹ̀ kú ó ti sọ yín dáadáa ẹ̀yin tẹ́ ń dá màní ẹlẹ́bi kó tó di pé èèyàn sọ̀rọ̀ ó máa ní nǹkan tó ti rí ó ti sọ yín dáadáa ó wò pé báwo lòun ṣe lè dín pẹ̀lú àwọn ará bíi báwo lòun ṣe lè ṣe wáàsí fún wọn ó ti máa ń gba máìkì lọ́wọ́ yín ti pẹ́ tẹ́ bá ti fẹ́ ṣe wáàsí ẹ má ṣe wáàsí owó àwa àlówó ta fẹ́ fún yín ó ti ń sọ yín ó wá wò pé wẹ́n ìyá mi dẹ̀ ti kú báyìí ok ikọ̀ tó máa ṣẹlẹ̀ nísìnyí wípé ìwọ wá jẹ́ kí mi máa bá ẹ sọ̀rọ̀ jẹ́ kí mi ṣe bí gbàjọ́ àti fíìmù sórí àwọn àfáà yẹn wọ́n rí ilé bàbá mi nílẹ̀ wọ́n lọ síbẹ̀ wọ́n rí ilé ìyá mi nílẹ̀ wọ́n lọ síbẹ̀ ibi ọ̀dọ̀ mi níbi náà wà gan ó yẹ kẹ́ máa pàtó fún Wàsíù ni ẹ gbórin tí àwọn àlórí wọ́n ní ó gbórin tí Saheed Òṣùpá kọ ni òtítọ́ ọ̀rọ̀ kóró
òtítọ́ ọ̀rọ̀ kòrò kí tètè wẹ̀ dá létí òtítọ́ ọ̀rọ̀ kòrò òtítọ́ ọ̀rọ̀ kòrò kí tètè wẹ̀ dá létí ẹni àwí fún ọbàjò gbọ́ ọbàjò gbà ẹni àwí fún ọbàjò gbọ́ ọbàjò gbà òtítọ́ ọ̀rọ̀ kòrò òtítọ́ ọ̀rọ̀ kòrò kí tètè wẹ̀ dá létí àníkẹyẹ máa ganu kiri ibi olókù mọ́ àníkẹyẹ máa ganu ibi olókù mọ́ ẹ sọ pé ẹ gbọ́ wò ẹ tẹ̀tù ká gidi borí tójú yín bá jà kẹ̀dẹ̀tù jáwọ́ nínú ganu wá sí pàtàkì ló ṣe fún yẹn má ganu wa mọ́ kì í ṣe torí ti ọ̀dọ́ ẹ̀ kì í ṣe torí pé bóyá ó lówó lọ́wọ́ ó rí wípé bẹ́ẹ̀ ṣe máa ganu kiri nìyẹn ok ẹ̀rọ a máa ganu ẹ̀yin tẹ̀dẹ̀ fọ́ǹbù ó ti bú àfáà ó máa kú láìpẹ́ ó máa ṣe gbá ẹ fi agbára yín yẹn ẹ fi yọra yín nínú ẹgbẹ́ ganuganu rán ẹ fi agbára yín yẹn ẹ fi pe àwọn àfáà yín kẹ́ pè wọ́n sí àkíyèsí wípé ẹ wá ganuganu tí ẹ ń ṣe kì í ṣẹjọ́ yín ọ̀nà wo la lè gbà ràn yín lọ́wọ́ ṣe káfíńtà ló fẹ́ lọ kọ́ ni kàbíṣẹ́ télọ̀ kẹ́ fi agbára yẹn kẹ́ fi pe àwọn àfáà yẹn sí àfiyèsí kẹ́ fi bójẹ́ wọ́n mílíọ̀nù lẹ́fẹ́ fún wọn bóyá ẹ fẹ́ kọ́ wọn níṣẹ́ ni ẹ máa pa èèyàn máa ṣe gbá tó bá kó kí lè rẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo wípé ó máa kó máa ṣe gbá yẹn ayé tòun ti jẹ tẹ́ bá jẹ́ háàfù ẹ̀ kẹ́ tó kú ẹ máa yọ̀ ó ti jayé ẹ̀yin ní kẹ́ gbàdúrà fẹ́lẹ́ dá yín gbogbo agbára tẹ́ fẹ́ fi pa yẹn ẹ lo agbára yẹn fún ara yín káyé yín lè nítumọ̀ ẹ má kó bùkátà ìyàwó mẹ́wàá yín ẹ má kó lé àwọn ọmọ olókùn mọ́ ẹ má kó bùkátà àwọn ìyàwó 100 tẹ́ ń fẹ́ jọ ẹ má kó lé àwọn tó fẹ́ sìnkú mọ́ mọ́ nǹkan tí wọ́n sọ fún yín nìyẹn kẹ́ má máa ganu kiri mọ́ understand ẹ lè pa anybody òtítọ́ ọ̀rọ̀ náà sọ fún yín ẹ ní ìdí ìròyìn ọ̀bẹ yẹn nínú Áfíríkà tó wọn máa já yín tán wípé ẹ ra máa ganu sẹ́ẹ̀ ẹ ti lè ganu jù ẹ kàn wá ganu síbí so ká ní pé ẹ mọ nǹkan tí ẹ ń ṣe ni kì í ṣàkókò ìjàlẹ̀ wà yìí àkókò wọ́n ní à ń ganu ẹ mọ̀ wípé adánilóró fagbára kọ́ni ni tí láìlọ́ọ̀dù ẹ tí ò bá sí ẹ sì bá sì bo o lè má rántí pé kó kọ́lé kó tó kù náà tí láìlọ́ọ̀dù ẹ tó bá tẹ́ ẹ lọ́rùn dáadáa tó bá ń pọ́n ẹ tó ń pọ́n ẹ lé tó múnú ẹ dùn all the time o lè má kọ́lé but ọ̀rọ̀ tó sọ yẹn má rí bí nǹkan burúkú ẹ rí bíi pé challenge wípé tí Wàsíù bá máa tún nìkan ṣe ní Nàìjíríà yìí the way tí ma fi build ara mi invitation letter tó máa gbé síwájú mi ó máa gùn tó báyìí nǹkan tẹ́ fẹ́ lọ ṣiṣẹ́ lé nìyẹn wípé báwo lẹ ṣe lè ṣe ara yín báwo lẹ ṣe lè ṣe ara yín tó jẹ́ wípé ẹ̀yin fúnra yín ẹ̀ ní máa ganu kiri báwo lẹ ṣe lè ṣe ara yín tó jẹ́ wípé ẹ̀yin tí ẹ ò ganu àwọn tó ń ganu ẹ tí wọ́n ní máa bà yín lójú jẹ́ torí ẹ̀yin tí ẹ ò ganu náà torí pé ẹ ti ní ni o tó bá yẹ pé ẹ ní ẹ máa ganu ni o ẹni tí ò bá ní aganu o kò sí solution fún o ẹ ṣe bẹ̀rẹ̀ sí ganu ni o so gbogbo nǹkan tí ẹ lè ṣe nísìn òun ni wípé àwọn àfáà tó ń ganu kiri yẹn ọ̀nà tẹ́ lè gbà ràn wọ́n lọ́wọ́ tẹ́ lè gbà sponsor wọn tẹ́ lè gbà promote wọn tí wọn ò ní máa ganu mọ́ òun ni kẹ́ ló gbogbo agbára tẹ́ fẹ́ pa èèyàn tẹ́ fẹ́ fi sọ wípé ó máa wálẹ̀ ẹ máa kàlùkù ràn lé lórí ayé ẹ máa bàjẹ́ ẹ lọ lo agbára yẹn kẹ́ fi tún ayé yín ṣe kẹ́ má máa ganu kiri mọ́ ọba àgbáyé ló ń sọ̀rọ̀ o ok àwọn ilé yìí ò kí ń wojú anybody tí bá fẹ́ sọ̀rọ̀ o mi ò ràn anybody o tí bá ti sọ ẹsẹ̀ fẹ́ nu yín o ẹsẹ̀ kan tó bá wù yín o reality lèmi wá sọ láyé ẹ ń gbọ́ mi arákùnrin yẹn ò sẹ́ gbogbo everybody kò sẹ́ Nàìjíríà o kò sẹ́ àwọn afá o ó pass lẹ́tà fún pastor afá babaláwo lẹ́tà ni ìwọ babaláwo tí ò bá tún jókòó tó bá lọ jókòó wà tẹ́ wà máa ganu kiri ìwọ àfá tí iṣẹ́ àfá ọ̀bá tí tó jókòó tì tó bá jókòó tì wọ́n máa tẹ́ wọ́n máa ganu kiri ìwọ pastor tí iṣẹ́ pastor ẹ tí ò tí dúró tí ò tí stand tó lọ jókòó tì wọ́n máa tẹ́ nǹkan tó sọ fún yín nìyẹn pé ẹ máa ganu kiri
ẹni kó tọrọ apology ó lóun ò lè tọrọ, kò sáyè láti tọrọ apology because ìdí tí ò ní fi tọrọ ni wípé ṣé wọ́n ganu àbí wọ́n ganu, tí ẹ ganu lọ́bẹ̀ àbí ẹ ganu lọ́bẹ̀, àwọn kan ti ganu lọ́bẹ̀, ó lè má jẹ́ gbogbo yín ló ganu lọ́bẹ̀, but ìbá ẹ̀yin tí ẹ ganu lọ́bẹ̀ yẹn reality ló sọ ní ẹ ganu wá, ṣé ẹ ganu lọ́bẹ̀, ẹ ti ganu lọ́bẹ̀, now kí la máa wá ṣe tí àwọn onífi máa ganu kiri mọ́ ló kàn báyìí, kò lè tọrọ apologize kankan, ó wàásù fún yín ni, ó ṣe wàásù fún yín ni, tẹ̀yìn àfáà náà tẹ bá ń ṣe wàásù fún àwọn ènìyàn, ìbúbú máa jáde níbẹ̀, ọ̀rọ̀ àlùfàṣà máa jáde níbẹ̀, ṣé ẹ fẹ́ lọ máa tọrọ apology lọ́wọ́ wọn ni, no, lọ́wọ́ àwọn èèyàn tẹ̀yìn bá ń ṣe wàásù, ọ̀rọ̀ tó ní ẹgún tó máa gún èèyàn gbọ́dọ̀ wà níbẹ̀, ẹgún yẹn gangan ló máa jẹ́ kí èèyàn rò. Òtítọ́ ọ̀rọ̀ ó máa ń korò ni, wọ́n ní bọ́ ìmọ̀ ìyá méjì bá wọlé tó bá jọ rẹ́rìn jáde wọ́n lọ tanra wọn ni, bọ́ ọmọ ìyá méjì bá wọnú ilé tó bá jọ sọ̀rọ̀ síra wọn tí wọ́n lejú jáde wọ́n lọ bára wọn sòótọ́ ọ̀rọ̀ ni. Nǹkan tó ṣe fún yín yẹn, nǹkan tó sọ fún yín yẹn lóòótọ́ ẹ lè má wò pé èèyàn burúkú nílé ni, bọ̀ lọ́la tẹ bá ṣiṣẹ́ lé ọ̀rọ̀ yẹn wípé látòní lọ àwa náà ò ní ganu mọ́, àwa náà máa pera wa sí àfiyèsí, tá bá débi oníkómọ tá bá ti gbowó lẹ́ẹ̀kan ká jẹ́ kí ká ṣe wáàsí ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn, tá bá débi òkú olóko ká gbowó ẹ̀kan péré ká ṣe wáàsí fún àwọn ènìyàn ọ̀rọ̀ gidi táwọn èèyàn fẹ́ gbọ́, látòní lọ àwa àrùn gan àní máa ganu kiri mọ́, ẹ máa rí páyé yín máa yí padà. Àwọn àṣà kan dẹ̀ wà tẹ́ máa ń kọ́ nínú ẹ̀sìn tó lè báyé yín jẹ́, mẹ́lọ́lọ́run wí, mẹ́tọ́lọ́run wí yẹn sí àwọn tí ò níṣẹ́ lápá ló fẹ́ fẹ́yàwó mẹ́, sí àfáà tí ò níṣẹ́ lápá ló fẹ́ fẹ́yàwó mẹ́, mo béèrè ní o, ṣé àwọn àfáà tí ò níṣẹ́ yẹn lápá yẹn ló máa fẹ́yàwó mẹ́ àbí àwọn tó níṣẹ́ lápá, kàbó máa fẹ́yàwó mẹ́ wàá wá fi mẹ́ yẹn wàá máa fi gbé bùkátà ẹ̀ lé àwọn ọmọ olókùú lórí àtàwọn ọmọ tó fẹ́ ṣe súná. Tó bá máa fẹ́ mẹ́ ẹ rí wípé o ní agbára láti fẹ́, tó bá máa bímọ àgbáyé ẹ rí wípé o ní agbára ẹ láti tọ́ wọn, má torí pé Àlùkùránì sọ pé mẹ́ láì fún ẹ lówó láì fún ẹ lóúnjẹ tó máa fi bọ kó ọ̀nà wa lọ kó ìyàwó jọ, ebi á lù ẹ pa, ebi á lu àwọ àtọ ọmọ ẹ pa, ọmọ ẹ máa dọmọ lọ́mọ, ìyàwó ẹ máa dáyà láyà. Tẹ́ bá ti ń ṣe ẹ̀sìn ẹ fi ọpọlọ sí, ok, a ò wá síbí láti wá bú anybody, a ò wá síbí láti wá gan ènìyàn, a wá síbí láti wá pera ara wa sí àfiyèsí. Ọ̀rọ̀ yìí náà kan èmi Ọba Solomoni má ganu kiri mọ́ ó kàn mí torí pásítọ̀ lèmi, babaláwo lèmi, àfáà lèmi, oníṣègùn lèmi, kò sí lè tí mi ò kí ń ṣe. So èmi gan ganu lọ síbi kan lọ́jọ́ mẹ́ta yìí, but mo lọ náwó ń bẹ̀ ni, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò yọ anybody sílẹ̀, ìwọ tó bá ti jẹ́ àfáà, pásítọ̀, wòlíì, babaláwo, ọ̀rọ̀ yìí bá wa wí gan, ẹ má ganu kiri mọ́. Ènìyàn kú ládùúgbò, ẹ̀tọ́ ẹ gẹ́gẹ́ bí aládùúgbò lọ síbẹ̀, ẹ káàbọ̀ sà, ẹ pẹ̀lẹ́, ẹ kú ti yá yín kó padà sílé. Tó bá jẹ́ pé ìwọ náà fẹ́ kó wá ṣe prógráàmù yẹn, wọ́n máa wá pè é nílé pé ẹ ló sà, dáàdì wa ní ká pè yín wá pé ẹ̀yin ni kó wá bá wa wẹ òkú, wọ́n ní ẹ̀yin ni kó wá bá wa ṣe ìwáàsí o, ṣùgbọ́n kó wá jókòó síbẹ̀, kó wá máa ganu síbẹ̀, kó máa dóde sẹ̀mó, kó máa dóde àmàlà, kó máa dóde ẹ̀bà, wọ́n sì máa la bọ́mọ ẹ lórí. Nǹkan tó ń tra sọ fún ẹ nìyẹn. Ìwọ gẹ́gẹ́ bí pásítọ̀ tí èèyàn kan bá kú ládùúgbò àbí èèyàn kan bímọ ládùúgbò débẹ̀, ẹ pẹ̀lẹ́ o, ẹ kú ayọ̀ ọmọ o, sí àlàáfíà ni o, ẹ pẹ̀lẹ́, mo kàn ní kí wá kéyìn ni o, padà sílé ẹ. Kì í ṣe kó wá lọ máa béèrè wípé ẹjọ́ sáwà ni kó wá sọ lórúkọ, ẹjọ́ sẹ́tínẹ́ni tó fẹ́ sọ lórúkọ, ẹjọ́ sẹ́tínẹ́ni tó máa wá sí báyìí ṣe MC, ẹjọ́ èmi ní kẹ́ gbé wàásù fún o, ẹjọ́ èmi ní kó ṣe gbá o, orí ibú tó kò sí. Irúfẹ́ àwa ẹni sì ká wá dé ṣọ́ọ̀ṣì kan ká wá máa béèrè pé ẹjọ́ ẹ gbé wàásù fún mi o, irú èmi kí tó kó nílé mi máa mọ̀ ọ̀kan tí wọ́n á ṣe ní ṣọ́ọ̀ṣì ẹ̀. Ẹ̀lú Ọba Solomoni a pè é gẹ́gẹ́ bí oníwàásù kó wá sọ̀rọ̀ Ọlọ́run fún wa. Tí bá ti sọ̀rọ̀ Ọlọ́run mi tán mi dúró mọ́ mo wọnú mọ́tò mo lọ lé ní. Mi ò kí ṣe mo gbọ́ mo yà.
o lè ṣàìdé rí Ọba Solomoni lẹ́ni wuyẹ̀ àwa kì í wojú eré anybody mi ò fẹ́ mọ èèyàn I don't know who you be Ọba Solomoni ò kì í wojú eré ènìyàn o mi ò fẹ́ mọ bó ṣe tó tí òde bá pa wá pọ̀ bóyá wọ́n invite ẹ síbẹ̀ wọ́n invite mi síbẹ̀ tí bá rí ẹ mo lè dọ̀bálẹ̀ kí ẹ o kò sẹ́ni tẹ́mi ò lè dọ̀bálẹ̀ kí o àbí kò yé yín torí àpọ́nlé lára fẹ́ ṣùgbọ́n o pè mí o ní ìwọ ni celebrity tó lágbára jù lágbàáyé wọ́n ní ó ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ lè kó bá ṣe party mi ò wá bẹ̀ o tó bá yẹ pé celebrity ìwọ ló lágbára jù lágbàáyé tó bá fẹ́ wá sẹ́gbẹ̀ẹ́ lè mi ó fà ṣe nǹkan wàá pè mí lórí fóònù hello Ọba Solomoni wọ́n dẹ̀ invite mi sádùúgbò ilé ní bó fà ṣe program kan o ẹ jọ ẹ wá yẹ mi sí bẹ̀ ẹ wá o máa lọ do you see the logic ṣùgbọ́n torí pé ìwọ ni celebrity àgbáyé èmi náà máa wá lọ sáàárín àwọn èèyàn wọn máa tèmi lọ tèmi bọ̀ wọn máa tèmi náà tèmi lọ tèmi bọ̀ with my own personality according to the king of universe èèwọ̀ ni wọ́n ní Davido bọ̀ níbì kan o àbí Wizkid bọ̀ níbì kan o màá wá lọ lẹ́bẹ̀ẹ́kẹ̀ síbẹ̀ àwa ti kọjá gbogbo level yẹn àfi tí Davido bá pè mí pé hello Ọba Solomoni ẹ jọ̀ọ́ mo ń bọ̀ ládùúgbò yín o ẹ jọ̀ọ́ o mo fẹ́ kẹ́ wá yẹ mí sí bẹ̀ o mo ń bọ̀ ń bẹ̀ o mo dẹ̀ fẹ́ kẹ́ yọjú sí mi bẹ̀ mo lè lọ. I don't want to know who you be gbogbo nǹkan tó bá wọn kó jẹ́ wo jẹsẹ́lẹ̀ dáa ok gbogbo òkìkí tó bá wọn kó ní wo ní sí ẹlẹ́dàá kò kan èmi o ò bọ́ mi understand nǹkan tó bá pera láyé máa pè ẹ́ tó bá ṣe pọ́n ara ẹ lé láyé máa ṣe pọ́n ẹ lé mo ti wà ní ìgboro nsìn mo ti wà ní ìgboro láti ń lo òkìkí bọ̀ láti 2021 láti ń lo òkìkí bọ̀ ẹ dárúkọ ibì kan tí ẹ ti rí Ọba Solomoni rí tí wọ́n invite mi síbẹ̀ ẹ dárúkọ ààrẹ àwọn celebrity tí ẹ ti rí Ọba Solomoni tó lọ ń ṣe ọ̀làlẹ̀ àbí tó lọ ń wojú eré ènìyàn kiri èèwọ̀ ni ibi tí wọ́n bá pe Ọba Solomoni ló máa lọ o ò dẹ̀ lè pè mí lọ́fẹ̀ẹ́ wá sanwó yes no matter who you be àwọn celebrity kan ti wọ DM mi wá wọ́n message ni o wọ́n tap message hello Ọba Solomoni this is Lágbájá please call me back bí ajá ò bí ẹran o mi ò ní dá wọn lóhùn my protocol whether you be president if you want to talk to me wàá send the voice message èmi ò kàwé mi ò dẹ̀ kí n call èèyàn wà ìjọ tó bá wù ẹ́ tó bá rí wípé wo ní ìdìmí dáadáa tó bá ká ẹ lára wà lo voice message you need to follow my own protocol my protocol is if you want to talk to Ọba Solomon you will send voice message ìdí tó máa fi send voice message ni wípé tó bá di ọ̀la tó bá di ẹjọ́ màá lè rí nǹkan fi sọ wípé Lágbájá yìí báyìí ló ń invite mi sí báyìí voice yà wà tó bá sọ pé o lè send voice definitely ọwọ́ ẹ ò mọ́ o lè invite me with call with typing you need to do voice message hello Ọba Solomoni nǹkan báyìí mo fẹ́ kẹ́ bá mi ṣe fún mi èlò ló fẹ́ gbà voice yẹn máa transfer sí fóònù ìyàwó mi máa transfer sí fóònù ọmọ mi kan gbogbo ayé ti mọ̀ pé ọ̀dọ̀ ẹni mo lọ I have protocol o lè pè mí kó bá mi sọ anything mi ò ní dá ẹ lóhùn gbogbo ẹni tẹ́ ń pè mí máa ń kọ̀ tí yín ọ̀fọ̀ ni àfẹn tá bá ti mọ́ra ti pẹ́ ló lè pè mí ẹni tí tó bá fẹ́ bá mi sọ wá sọ sí voice message hello Ọba Solomoni o mo fẹ́ invite ẹ sí program kan ni o níbi báyìí ṣé ẹ máa lè wá ìkòkò bàbá ẹ sásùn èmi náà máa dá voice yẹn padà fún ẹ tọ́rọ̀ wa bá ti wá wọ̀ a lè wá máa pera wa bóun kò jẹ́ àgbáyé celebrity bó o send message láti sin lọ dọ̀la mi ò ní dá ẹ lóhùn o máa lo voice message ni evidence to prove àwa ọ̀kàwé bọ̀ ta ka ọpọlọ ẹlòmíì ó máa kọlù ó máa bá ẹ sọ dídírì sẹ́wọ̀n pé dídírì ìkọ́tẹ́jọ́ ń sọ yẹn o ò rìkọ́dù ẹ̀ o ò ní rìkọ́dù ẹ̀ lọ́wọ́ tó bá dọ̀la lòun ò mọ̀ ẹ rí á dènà yẹn àwa ti kẹ́kọ̀ọ́ láyé àti kọ́pọ́n láyé ẹni tó bá fẹ́ bá Ọba Solomoni sọ wá sọ sí díẹ̀ wá sọ sí WhatsApp bọ̀ tó bá yẹ pé ọ̀rọ̀ ara ẹ ló fẹ́ bá mi sọ
bóyá wo ní problem kan fẹ́ bá mi sọ wàá kọ́kọ́ sọ pé ẹ ló Ọba Solomoni nǹkan tó fẹ́ bá yín discuss yìí nǹkan ara mi ni mi ò dẹ̀ fẹ́ sọ kó má lọ leak out okay kó tó ìbò wa lè sọ fún wa kọ́kọ́ sá 100,000 náà protocol pọ̀ ọ̀nà tí mi gbà rówó pọ̀ èmi create owó fún ara mi ni wọn ò bí yín lè kẹ́ máa san tipátipá lè máa fi san ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn kó tó ìbò wa sọ wa kọ́kọ́ sá 100k sákàǹtì mi màá ẹ̀sẹ̀ wá farabalẹ̀ gbọ́ ẹ màá ẹ̀sẹ̀ wá pè é mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó fẹ́ sọ o ò lè san ká má pàdé mọ́ mi ò mọ̀ ẹ́ rí I don't want to know you nǹkan tó jọ mí lójú òun ni oúnjẹ tí mo ń jẹ àti òbò tí mo máa ń dó lẹ́yìn yẹn mi ò mọ èèyàn okay that is life ìyàtọ̀ wà láàrin kéèyàn kíláàsì ara àti kéèyàn máa gbéraga èèyàn gbọ́dọ̀ kíláàsì ara ẹ̀ nínú ayé yìí orúkọ nǹkan tó bá pera ẹ fún ayé láyé máa pè ẹ́ tó bá pera ẹ lólòsì fún ayé ayé máa pè ẹ́ lólòsì tó bá pera ẹ ní èèyàn pàtàkì fún ayé ayé máa pè ẹ́ léèyàn pàtàkì bọ́rọ̀ ayé sì rí nìyẹn so ọ̀rọ̀ ẹyọ kan yẹn tí gbogbo àfáà pásítọ̀ wòlíì tó bá ṣiṣẹ́ lé àwọn àfáà yẹn wá ganu sílé mi yẹn tí gbogbo wa bá ṣiṣẹ́ lé lórí ó lè yí gbogbo ìgbésí ayé wa padà ọ̀rọ̀ ẹyọ kan yẹn o kí la lè ṣe tí àwọn ní máa ganu kiri mọ́ kí la lè ṣe tí àwọn ní máa ganu lọ síbi ìkómọ oníkómọ kí la lè ṣe tí àwọn ní máa ganu lọ síbi òkú olókù kí la lè ṣe tí àwọn ní máa ganu kiri ká bá pera wa sáfìyèsí náà òkè iṣẹ́ àfáà tí mo ṣe yìí kò sí nǹkan kan tó wà kò sí anything lẹ̀ kò dẹ̀ lè ká mi náà ṣe iṣẹ́ káfíńtà ní kí lọ kọ́ ni kò tí kọjá bọ́lá wà ní sílẹ̀ kó lọ kọ́ṣẹ́ káfíńtà gbé kóòtù gígan bọ́lẹ̀ kó lọ kọ́ṣẹ́ mẹkáníìkì àwa yìí ti ṣe súnmẹ́kàrí a ti ṣe súnmẹ́kàrí ok gbogbo kan àkókò wà fún gbogbo kan létòlétò ni ibi tí ò tó má sọ pé ò tó ibi tí level ò tí ì dé má sọ pé ò dé ìwọ tó fẹ́ yàwó méjì tí ò níṣẹ́ lápá wàá lu jìbìtì wàá sọ vision tó yẹ kó sọ ibi tí wọn ti pè é wàá fẹ́ lọ torí wa gbogbo ìgbàgbọ́ ẹ ni wípé tí bá dọ́dọ̀ àwọn olówó yẹn bẹ́ẹ̀ mo lè rówó gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ mo lè rọ́pọ̀lọ́ fi gbowó lọ́wọ́ wọn okay you need to respect yourself in this world so that people will respect you so please ẹ̀yin àfáà ẹ ń fọ́nbù wípé ẹ máa wò láìpẹ́ yìí ó máa kú ó máa ṣe gbá máa ṣàwó ẹ gbàgbé ẹ kò lè kúkú kankan ó tú wa sílẹ̀ ni o kò lè kú ikú kankan gbogbo agbára tẹ́fẹ́ fi pa yẹn gbogbo agbára tẹ́fẹ́ fi pa kéwọ̀n ni ẹ lo agbára yẹn láti fi jẹ́ kí ayé yín ní ìtumọ̀ kẹ́ máa ganu kiri mọ́ ẹ lo agbára yẹn kẹ́ fi kéwúlé àwọn àfáà yín lórí kí wọ́n lè níṣẹ́ gidi lápá wọ́n máa ganu kiri mọ́ you cannot kill anybody you cannot do anything irun kan ò ní ṣẹlẹ̀ kẹ́ pẹ́rẹ́ kan kò ní dú ó ti sọ ilé yàsọ gbé ni ó sì kò tó máa ṣẹlẹ̀ so bó ṣe rí gangan nìyẹn so kò bú wa ó pè wá sáfìyèsí ni káwọn máa ganu kiri ibi tó bá pè wá sí ni ká lọ ganu sí ibi tó bá ti pè wá ká má ganu sí so bí àwọn àṣírí tó wà nínú ọ̀rọ̀ yẹn bó ṣe rí nìyẹn lẹ́yìn eléyìí tí mo wá sọ yìí mo mọ̀ pé àwọn ẹ̀yin àfáà kan kì í ṣe gbogbo yín o àwọn àfáà kan wà torí ẹ pé tọrọ mi yé àwọn àfáà kan tó lẹ́kọ̀ọ́ wọ́n ẹ̀ máa bọ́ ìta wọ́n máa bú mi tó bá bọ́ ìta tó bá bú mi èmi ò ní báyìí sọ̀rọ̀ lórí social media o àwa ti kọjá level yẹn o èmi máa rán èsùn sí ẹni kó dé pẹ̀lú ẹ̀ èmi ò kí n báyàn rí o mi ò kí n báyàn rojọ́ o tó wà pé gbogbo ọ̀rọ̀ tó mọ sọ látara mi dárúkọ anybody àfáà ni mo pè but wọ́n tó bá mọ̀ pé àfáà ganuganu ni ẹ kò lè fún mi lésì ok tó bá mọ̀ pé pẹ̀lú àwọn ganuganu yẹn fún mi lésì tó bá fún mi lésì èmi ò ní bá èmi ní padà wá fún ẹ lésì níbí èmi máa so oògùn pa á torí èmi máa so oògùn kábíyèsí lè lọ́ọ́ máa rí abẹ́nu gọ́ngọ́ èmi máa ń so olóògùn lèmi o mi ò dẹ̀ kí n máa dáhùn sọ́rọ̀ tó bá kàn mí
mo rí pé ọ̀rọ̀ tí Kéwà ń sọ yẹn ó kan èmi, ó kan gbogbo àfáà, ó kan gbogbo wòlíì, ó kan gbogbo aláwo. Mo rí wípé ọ̀rọ̀ yẹn ó lè tú wa sílẹ̀ nínú ìdè, torí inú ìdè la wà. Nígbà tí èèyàn sọ fún mi pé mo ti lọ sílé kéwú, pé mo ti ṣoríire nínú ayé láì mọ̀ pé orí burúkú ni mo ṣe. Kí èèyàn máa sọ fún mi pé mo ti jáde Bible school, pé mo ti ṣoríire láyé láì mọ̀ pé orí burúkú ni. Nígbà ó dẹ̀ sọ pé mo ń ganu kiri, ní báyìí màá ti mọ̀ wípé iṣẹ́ kéwú nìkan ò lè tó mi jẹ. Iṣẹ́ àfáà nìkan, iṣẹ́ pásítọ̀ nìkan kò lè tó mi jẹ. Mo gbọ́dọ̀ wá sẹ́kúnṣẹ́ mi. Ó là mí lọ́yẹ̀ ni, kò bú mi náà. Mo wá pé gbogbo aṣàfiyèsí yẹn wípé now ẹ jẹ́ ká kíyèsí ọ̀rọ̀ yẹn. Ó ní ká má ganu kiri mọ́. Now kí ni èmi lè ṣe tèmi ò ní fi máa ganu kiri? Kí ni ìwọ lè ṣe tí ìwọ ní fi máa ganu kiri? Mo wá sọ̀rọ̀ yẹn tán, wá sọ pé ó fẹ́ fún mi lésì wípé ọba Solomoni wípé wo sọ gbá wo sọ àwo bá bẹ̀rẹ̀ sí ń bó mi. Mo máa farabalẹ̀ wò ya bó ṣe mo máa farabalẹ̀ ya picture ẹni. Màá lọ jù sí ojú èṣù. Wípé àfáà yìí ẹ má pa o, but ẹ má ṣiṣẹ́ tó bá òbó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń bà. Torí pé òtítọ́ ọ̀rọ̀ mo sọ, mi ò dẹ̀ dárúkọ anybody. Ẹ̀yin gánúgánú ẹnìkan nìkan fún mi lésì. Àbí kò yé yín? So ẹ̀yin tí ẹ ò dẹ̀ gánú, ẹ gbìyànjú kẹ́ ẹ ran àwọn tó ń gánú lọ́wọ́. Tá bá rí ọ̀nà tí ẹ mọ̀ yàtọ̀ sí ọ̀nà jìbìtì, yàtọ̀ sí ọ̀nà kẹ́ máa gbọ́ wọn lọ́mọ sówó, yàtọ̀ sí ọ̀nà wípé kẹ́ lọ máa lo gbájú ẹ̀. Tẹ́ bá rọ̀nà gidi tí ẹ mọ̀, ẹ fi hàn àwọn àfáà yín tó kù. Ẹ̀yin pásítọ̀ tí ẹ ò kí ń gánú, tẹ́ bá ní ọ̀nà tí ẹ mọ̀, tẹ́ lè fi ran àwọn pastors tó kù lọ́wọ́ tí wọ́n ní máa fi gánú kiri olórílé, tó máa sọ pé wọ́n ṣe ajíhìn rere kiri, kí pásítọ̀ máa kánlẹ̀kùn ènìyàn kókókókókó. Ẹ ló sà, à ń kọjá ládùúgbò yín, aríran fún yín. Gánúgánú ni, ebi ni, kò ríran kankan, kò rí anything. Adébóyè ò lè máa kánlẹ̀kùn ènìyàn wípé òun ríran fún anybody. Oyèdépò ò lè lọ máa kánlẹ̀kùn anybody pé òun ríran fún. Ebi ló jẹ́ kó máa kánlẹ̀kùn kiri. Ebi fẹ́ pa wọ́n kú. Àbí kò yé? So àwọn gánúgánú people nìyẹn. So now bí wọ́n ṣe wá gánú kiri yẹn, kí la lè ṣe fún wọn tí wọ́n ní wọ́n fi gánú mọ́? Kì í ṣe ẹni pàṣẹ dá bá ti rí tó bá yìí ti lọ ṣe tó bá ti lọ yájú ilé ẹmu kẹ́ẹ̀nà. No, ẹ jẹ́ ká pè wọ́n mọ́ra pẹ̀lú ìfẹ́. Hello pastor, kí ló tẹ́ fi ń gánú kiri? Sóhun ẹ kó kọ́ṣẹ́, a lè sanwó iṣẹ́ yín. Ṣé wo lè ṣiṣẹ́ ilé? Ṣé arísẹ́ mi tó lè ṣe? Kì í ṣe pé ká máa bá wọn jà, torí kò sí ẹni tírú ọ̀ lè ṣẹlẹ̀ sí tí èèyàn bá lówó lọ́wọ́, ó lè dún ọ̀dọ̀. So ẹ jẹ́ ká pè wọ́n sáfiyèsí, ẹ má jẹ́ ká bá wọn jà. Kí ló dé tẹ́ fi ń gánú kiri sà? Wọ́n ẹ̀ tẹ́sí lọ ń tọ́jú bọ́ọ̀lù orílẹ̀ tó bá lọ dá gbígbóná lẹ́yìn lórí kọ́. Ṣé ẹ ti rẹ́dà ti ṣiṣẹ́? Àbẹ́ already. Ilé tó bá sọ pé òun already nígbà yẹn, wo lè fi ilẹ̀. Ilé tó bá sọ pé òun ready, ẹ introduce ẹ sí àwọn kankan. Iṣẹ́ pastor lè tó wáyé jẹ, pastor ti pọ̀. Àfáà nìkan ò lè tó wáyé jẹ mọ́, àfáà ti pọ̀. Iṣẹ́ aláwo nìkan ò lè tó wáyé jẹ mọ́, aláwo ti pọ̀. Àfi aláwo tó bá jẹ́ pé ó máa ní customer gidi ló lè jókòó ti ṣe awo. Pastor tó bá ní customer gidi ló lè jókòó ti ṣe pastor. Àfáà tó bá ní customer gidi ló lè jókòó ti ṣe àfáà. Ìwọ tó jẹ́ pé o rí èèyàn méjì látàárọ̀ dalẹ́, o wá lọ jókòó ti ṣe àfáà. Ebi á lò ẹ pa. So nǹkan tá ń sọ fún ara wa nìyẹn, kì í ṣe pé bí a wá gan ara wa. Arákùnrin K1 nìyẹn, ìṣe ló là wá lọ́yẹ̀ tó fún ọ̀rọ̀ ẹyọ kan yẹn, ó tú ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílẹ̀. Ọ̀rọ̀ ẹyọ kan yẹn ó tú ọ̀pọ̀lọpọ̀ èdè. Ọ̀rọ̀ ẹyọ kan yẹn ó ṣí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn fún ẹni tó bá fẹ́ gbọ́rọ̀. Ìṣe ni ọ̀rọ̀ ẹ̀, ìṣe lọ̀rọ̀ K1 the ultimate. Ìṣe ló dàbí ọ̀rọ̀ landlord àti landlady. Kí landlady kó wo tenant ẹ̀, kí landlord wo tenant ẹ̀ títí kó sọ fún yín pé kí ló tó fi park síbẹ̀, ṣé bàbá ẹ kọ́lé rí ni? Ṣé mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀gan ni? Ṣùgbọ́n tenant torí ẹ bá pé kò ní ká sí ọ̀rọ̀ ẹ̀gan. Nǹkan tó yẹ kó wá sọ́kàn ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wípé kí ni mo lè ṣe tí landlord yóò ní fi sọ ìtàn yìí fún mi lọ́dún tó ń bọ̀. Mi ò mọ̀ bẹ́ẹ̀ yẹn èèyàn ṣe ń ronú. Ó ní ṣé bàbá mi kọ́lé rí? Lóòótọ́ bàbá mi ò máa kọ́lé rí. Ṣé kò yẹ kí mi náà wá kọ́ ni? Lẹ́yìn tó bá kó níbẹ̀, kí ló kàn? Wà wá lọ tẹpá mọ́ṣẹ́. Wà wá tẹpá mọ́ṣẹ́, wà wá tẹpá mọ́ṣẹ́, wà wá tẹpá mọ́ṣẹ́. Tọ́lọ́ bá wá kẹ́ tó ọ̀nà bá wá kọ́lé. Wà wá pe landlord yẹn wípé ẹ jọ̀ọ́ sà. Ẹ̀yin ni mo fẹ́ kí wá ṣe bá mi ṣe opening prayer mi. Ẹ̀yin ni mo fẹ́ kí wá bá mi sí ilé mi tí bàbá mi ò kọ́ nígbà yẹn. Mo fẹ́ kí wá bá mi ṣe sà.
tó bá ti débẹ̀ tó bá ti ń ṣe àjọyọ̀ àwa gba máìkì àwa sọ pé kí àwọn èèyàn bá mi dúpẹ́ lọ́wọ́ láìlọ́ọ̀dù mi wípé mo hùwà kan lọ́jọ́ kan ìwà yẹn ò dáa láìlọ́ọ̀dù mi sọ pé sí bàbá mi kọ́lé rí bọ̀ lónìí ọ̀rọ̀ tó ń sọ lọ́jọ́ yẹn a dúpẹ́ pé mo ti kọ́lé ṣé èmi ní láìlọ́ọ̀dù bá wí ni báwo ló ṣe máa dárúkọ bàbá mi báwo ló ṣe máa ṣe gbá ó ń sí èrè inú ìyà ló máa kú sí táyọ̀ bá sọ̀rọ̀ sí ẹ báwo ló ṣe fẹ́ soríire báyọ̀ bá gàn ẹ́ báwo ló ṣe fẹ́ ní ìlọsíwájú báyọ̀ bá bú ẹ báwo ni ìyẹn ṣe fẹ́ sí èbúbú ẹ gbórúkọ àwọn kan ní àwọn kan pera wọn ní èbúbú dọ́là kì í ṣe gbogbo kan lè bá fi máa bínú èèyàn gbọ́dọ̀ gbógun tì ẹ́ èèyàn gbọ́dọ̀ bú ẹ èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ sí ẹ láì sọ̀rọ̀ sí ẹ ò lè soríire okay if somebody does not talk to you anyhow you cannot prosper they need to abuse you before you can think deeply mi fẹ́ fọ̀rọ̀ mi sí àpẹẹrẹ ní ọdún kan lọ́hùn kò rẹ́ kí sọ̀rọ̀ yìí olórí ìjọba máa gbọ́ àti ìyàwó ẹ̀ mo wà ní ìrìn àjò 100 ìlú àtẹyọ kan mo ń ṣe ìsọjí mẹ́ta kiri mo ń ganú kiri nígbà yẹn ìsọjí 3 nílùú kankan àwọn tó bá jẹ́ ọmọ Zion ni wọ́n á mọ nǹkan tí mo ń sọ yìí nígbà tí mo wá dé ìlú kan olórí ìjọ yẹn kẹ́ mi ó gbé mi ó pọ́n mi lé ó gbé mi wọlé àwa lọ jókòó síbi kíchìnì mi àti ìyàwó wọn wá ń sọ̀rọ̀ àti àwọn boys tájọ wá wọ́n sọ ẹnìkan wá dáhùn níbẹ̀ pé ìsọjí dá o ó dá kéèyàn máa ṣe ìsọjí o ìyàwó olórí ìjọ yẹn wá dáhùn ó ní ìsọjí dá ó ní bọ̀tà àwọn wòlíì tó níṣẹ́ yẹn àwọn wòlíì tó níṣẹ́ lápá yẹn àwọn ló máa ń gbé ìsọjí kiri ó bà mí mo jókòó dáadáa so ìyá kí lẹ sọ ẹ̀sìn àwọn wòlíì tó níṣẹ́ kì í ṣe ẹni mo bá wí o alàgbà àwọn wòlíì tó níṣẹ́ yẹn àwọn ló máa ń gbé ìsọjí kiri tó wọ́n máa ṣe ìsọjí kiri mo dẹ̀ wo ibi tèmi ti ń bọ̀ ìsọjí 101 town that means pé mi náà níṣẹ́ lọ́wọ́ mo kà sára but ọ̀rọ̀ yẹn mo fi sí ọwọ́ òsì èmi ti ganu rí wá sóríire ọba Solomoni ti ganu àwa gangan lórí àwọn first ganu ẹ̀yin ganu ni ìsọjí làwa máa ń ṣe nígbà yẹn ìsọjí 101 town àwa ni first ganu nínú ayé ó mà ṣe o so but come and see me today bẹ́ẹ̀dì tí mo ń sùn lé 10 million naira ni àti kọ́lé rẹ́kẹrẹ́kẹ́ àti kọ́lé jọ àti ní mọ́tò jọ adánilóró máa ń fagbára kọ́ni when they abuse you má máa rí èèwọ̀ tó o bá tí ì rí ṣe nínú ayé ẹnìkan tí abuse yẹ kó máa dùn olówó ni olówó ló yẹ kí èbúbú máa dùn kì í ṣe tálákà ìwọ tí o bá tí ì ṣe kankan nínú ayé kàbí kò yẹ o gbọ́dọ̀ máa bínú tó bá sọ̀rọ̀ sí ẹ ìtumọ̀ ọ̀rọ̀ tó ń sọ ẹni kò jẹ́ kó yé ẹ wọ́n ní kó má ganu kí ni máa ṣe tèmi náà ní fi máa ganu mọ́ kí ni máa ṣe tó jẹ́ pé tó máa fẹ́ ṣe ìkan níbì kan tó máa fìwé pè mí ẹ wo ìgbà tí Davido fẹ́ ṣe ìgbéyàwó náà ẹ wo bó ṣe pákéjì rẹ̀ yẹn àwọn tó mọ̀ wípé àwọn ò kì í ṣe ganu set of people ló lọ fún ní invitation náà o ò lè ganu lọ síbẹ̀ yẹn toró ti mọ̀ wípé ganu ló pọ̀ jù nínú yín ẹ wo bó ṣe pákéjì bẹ̀ ó lọ fún wọn ní invitation bó ṣe máa bọ́ tí wọ́n náà bá ṣiṣẹ́ dójú àmì wọ́n máa fún ẹ ní invitation tó bá ń bọ̀ tí ẹni tó invite ẹ bá ti rí ẹ lọ́ọ̀kan lágbájá ti dé ẹ jẹ́ ká lọ welcome ẹ because òun ló ń pè ẹ́ ṣùgbọ́n wọn ò pè ẹ́ síbi kan ó gbé adé gangan sórí ó gbé agbádá òfò ó kó láwà ní sórí wọn ò ní rí ẹ wọ́n ní wọ́n ti tún dé àwọn ganuganu ẹ lọ kọ́ kí ni ẹ mọ iṣẹ́ lẹ́ni láti òní lọ ibikíbi tí wọ́n bá ti pè yẹn má lọ ẹ má sì mí gbọ́ o
tí kọ́kọ́ bá ṣẹlẹ̀ sí ènìyàn kan ládùúgbò right gbogbo àdúgbò ni pé kó lọ síbẹ̀ ẹ ló mọ̀ ẹ ló sà ẹ pẹ̀lẹ́ o ẹ kú ọ̀rọ̀ ènìyàn o ṣé àlàáfíà ni ṣé gbogbo ẹ dùn ẹ má rò ó kíníkan mo kàn ní kí yọjú sí yín ni o wà padà sílé ẹ. wọ́n fẹ́ wẹ òkú ni o wọ́n fẹ́ ṣiṣẹ́ àfáà ni o wọ́n fẹ́ ṣiṣẹ́ pásítọ̀ níbẹ̀ ni o àwọn máa dídì yan èèyàn wá again ló bá pe lágbájá àwọn ló máa bá ṣe program tó kó wa yìí àwọn ló máa bá ṣe program ìkómọ wa yìí àpọ́nlé àgùn ẹ gbogbo àwọn èèyàn kan ti jókòó síbẹ̀ òní tí ì wá talẹ̀ dúró dè wọ́n ní àfáà lágbájá la dúró dè wọ́n ní pásítọ̀ lágbájá la dúró dè tó bá dé wọ́n ti dé iyì ọmọ ènìyàn nìyẹn kì í ṣe pé ibi tóun ti pè é kó wá máa ṣàyọjú náà kiri kò pọ́n èèyàn lé please ẹ jẹ́ ká lọ think about it. So that is the key of this malolity of parameter of catamentality of ganolistic. So that is the key. So tabaware ni tó ní ìbéèrè má yẹ kí ba program yìí jẹ́ ẹ follow life mi ẹni kò sáyè question sáré ni tó ní question kókó sí comment section mi ò fẹ́ ba program yìí jẹ́ mo fẹ́ ìwọ tó bá wo program yìí láti bẹ̀rẹ̀ ó máa wà ní YouTube a máa post ẹ̀ sí YouTube fún àǹfààní ìwọ tí ó bá tí ní ìwọ tó bá tí ní babaláwo gidi tó lè ṣiṣẹ́ fún ẹ tó lè da ifá gidi fún ẹ mo ní àwọn babaláwo tó confirm lọ́wọ́ WhatsApp number wọn lélẹ́yìí 091 18 73 9878 má fi ìṣẹ̀ṣe ṣeré o bó ṣe kò jẹ́ pastor tó bó ṣe kò jẹ́ àfáà tó má kẹ̀yìn sí ìṣẹ̀ṣe o. The number again is 091 18 73 9878. Àwọn babaláwo tí wá kì í ṣe babaláwo ganuganu tó bá máa dá ifá lọ́dọ̀ wọn wọ́n máa sanwó wàá san 10,000 naira owó consultation tó máa fi dáfá fún ẹ tó bá ti mọ̀ pé o ò lè sanwó má lọ bẹ̀. Àwọn babaláwo tí wá wọn kì í ṣe ganuganu wọn á kọ́kọ́ gbowó lọ́wọ́ ẹ̀kọ́ tó dáfá fún ẹ o àwa kì í ganu kiri. For the last time this is their number tó bá ń wá babaláwo gidi tó confirm 091 18 73 9878. So that is it. Ẹ̀yin ti Facebook mo máa fi ń lẹ́yìn sí mo fẹ́ bá àwọn ti TikTok ṣeré nìyẹn a fẹ́ wọnú question and answer lọ because ẹ̀yin ti Facebook yìí ẹ rí pé mi ò kí n ta sí yín torí ẹ̀yin máa ganu kiri comment section ni rẹ̀ lówó lọ́wọ́ so bẹ́ẹ̀ dẹ̀ ṣe fún mi lówó yẹn mi ò gbà ti yín rárá àtọ̀ ẹ rí pé mi kì í máa wá TikTok mo máa wà 24 hours fún àǹfààní ìwọ tó tí mọ̀ mí ní TikTok handle mi lélẹ̀ ní TikTok Ọba Solomon àgbáyé wọn kí gbogbo yín kẹ́ ganu wá sí TikTok kẹ́ wá máa fún mi ní gift ẹ má kàn ganu sí Facebook kẹ́ wá wò pé Ọba Solomon ni máa kó yín jẹ ẹ rí pé mi ò kí ń wá sí Facebook mọ́ ni so torí pé ẹ ti lè ganu jù ẹ ò kí fún mi lówó ló fà tó mi fi ń wá so àwọn TikTok ló ń fún mi lówó àwọn ló ń yáwó fún mi wọ́n fún mi ní 5 million ní TikTok lánàá 5 million sẹ́yìn lè fún mi ní 100,000 ní Facebook sẹ́yìn lè fún mi ní 100,000 so ẹ pín fídíò yìí kiri kí àwọn ènìyàn kó kẹ́kọ̀ọ́ ńbẹ̀ kí tálákà kẹ́kọ̀ọ́ ńbẹ̀ kí olówó kẹ́kọ̀ọ́ ńbẹ̀ kí àwọn àfáà kẹ́kọ̀ọ́ ńbẹ̀ kí wòlíì kẹ́kọ̀ọ́ ńbẹ̀ kí babaláwo kẹ́kọ̀ọ́ ńbẹ̀ adánilóró ó fagbára kọ́ni ni o.